òbí jọmọ kálọ ní sọ̀kalẹ̀. ká sọ̀kalẹ̀ síbẹ̀. ọmọ kan ló bí. kó ìpele la wà. òbí jọmọ kálọ. ọwọ́ tọ́jú ọmọ yìí Alhaji Buhari. ọtọ́jú ẹ̀ fa. ọmọ yìí yanjú. ó ṣe é pè lọ́mọ. ó ṣe é pè lọ́mọ. ọlọ́run tó pè lọ́lásìkò. ọwọ́ létí ìgbà tí yàwó fẹ́ ìtìjọ́ máa jẹ ọmọ yàwó ní ìgbà kàrí ẹ̀rí dára sí pẹ̀lú ògùn ọlọ́run. àmín àmín. létí ìgbà tó máa tí yàwó fẹ́ ìtìjọ́ máa jẹ ọmọ yàwó bẹ̀rẹ̀ àárẹ̀. ọmọ yìí wá ná. ìyá ọ̀gbádùn. ogun ọba náà ti tọ́jú ẹ̀ lẹ́yìn òbí rẹ̀. sísan tó kìí yá yìí. níbi ìsọ̀kalẹ̀ wà sínú. ó ti dé alẹ́ bàbá tiẹ̀ àwọn alẹ́ àná ni. ilé àná la wà kásẹ̀ níwọ̀n. oṣù ló sì gbé àná pẹ̀lú asọ́kùn. aláàsùnkùn sí bẹ́ẹ̀ ìtẹ̀lá ní sí gangan. àyà kùmọ̀ ọba àbújá. ọ̀rọ̀ sọ́lá wọn máa bá yín. àmín. ọmọ ìwà ń dọ́fà. ìyá ọ̀gbádùn. ìyá wà láàrin kò gbogbo sì jẹ́ láyè. láyà wọn fi gbé àwọn láyà yìí. ọmọ ìwà dùn kólẹ̀ lálẹ́ ọtí ẹ̀ sórí bẹ́ẹ̀ níjókòó bá lọ. ìyá òní gbà pa. kò lè gbẹ́sẹ̀ kò lè jẹ́ kò lè mú. kò sì jẹ́ láyè. La ilaha illallah. sáwọn olórí bẹ́ẹ̀. ẹ dákun ọmọ ẹ bá kọ kúrò nígbà díẹ̀ bí àti tọ́jú ẹ̀ náà mo tọ́jú ìyá yìí. ó ti gbìyànjú tó. ọ̀dà wà lólu sílẹ̀ ọba ti lágbo méjì yóò gbọ́dọ̀ gbọ́dọ̀ lónìí ọlọ́sọ ìyá yìí. ọ̀dà níyẹn yóò kalẹ̀ sẹ́mi ààrẹ ọlọ́run ó lè sọ ìyanu. wọ́n sọ sùúrù rẹ̀ kílà ní yàrá sí yàrá. ẹ bá bẹ́ẹ̀ kú náà ló wí yẹ lómi ò tí kú títí pẹ́ ìyá tí wàhálà ìyá sí wàhálà nínú ìbò ọyí àgbẹ̀ nígbà tí ọ̀nà ọ̀tọ̀ nígbà tí ọ̀nà tọ̀ ọba gbàmù ìyá rẹ̀ gbàdùn káì ẹ̀mí ẹ̀ nígbà ọ̀sà padà dọ́mọ. ògbà tí wọ́n gbé ya tó gbẹ́tọ̀ ya rẹ̀ kílà níyẹn tiẹ̀. ẹ bẹ́ẹ̀ kú náà sáyà tẹ́ yá. ìyá rẹ̀ ní òtún kún pọ̀ kàkúrẹ́ ní. àní wọ́n pè lérí fóònù pé yà dákú yẹgbẹ́ lọ́kọ́ pé ẹ ló yẹgbẹ́. Hello. Ṣé o sí? Kò sí kọ́mọ́ bá sí náà ni. Àyẹ̀bá mọ̀ wọ́n pè mí family house wọn láwọn alájà dákú lánàá tẹ̀ mẹ́ta. Àyẹ̀bá wa mọ̀ wọ́n lè kú lẹ́yìn ọgbẹ́ mo pè wò pé yóò. La ilaha illallah. Ìyá rẹ̀ ní òtí kú títí Ó ti pẹgbẹ́ kalẹ̀. Ìta kan nù. ẹ dákun jẹ̀ mọ́. Akramakumullah. Aṣòkú bí làwọn ṣe yàwó sì àṣẹ ìyàgbọ́. ọ̀dà ní ewu ọgbẹ́yà. ó gbé ìyá rẹ̀ kàn lè sọnù. ọmọ tó sílẹ̀ jì. Gẹ́gẹ́ bí àníyàn rẹ̀. ọdẹdẹdẹ ẹgbẹ ya lọ Ọlọ́run bá dẹbi para sáyà àyà àtàláfíà díẹ̀ ọba ní sà ìyá ọjà òdòdó ó jà ha ọsọ lẹlẹ ọba ní sà ìyá ọjà òdòdó ham ojú lẹlẹ ọba ní sà ìyá ọjà òdòdó ham ojú lẹlẹ ọmọ fún lọ́wọ́ rẹ ìyá ọjà ham ojú lẹlẹ ọba lórí àpáta ó dórí àpáta ó sì wàhálà ní àpáta yìí akramakumullah ọsàn ìgbóhùn gbé yàwó níbẹ̀ ọwọ́ àtẹ̀yà sí ojú àpáta ọ̀tẹ̀ tán afáàtúgà Àrẹ̀sọ́lá wọn bá yín. ọ̀tẹ̀yà sí ojú àpáta tán. Ọ̀pẹ̀ ìjà ẹ̀yẹ ọmọ bẹ níyìn bẹ́ẹ̀ bá kú Ọlọ́run bá pa ó sì lè ní. bẹ́ẹ̀ bá láyé. Ọlọ́run mọ́sá tẹ̀ ẹ̀sẹ̀ ń bẹ lórí àpáta o. ọba kò bẹ́ẹ̀ ní máa ń lọ. àwọn màláíkà méjì bá sọ̀kalẹ̀ Ọlọ́run bá yí ọkọ rẹ̀ sẹ́yìn ẹ̀yẹ jíya yìí kò bọ́ yàrá nílùú lọ́wọ́ jòkó. ìyá orí báwa rẹ̀ sẹ́ lóhùn rí Ọlọ́run ọkọ rẹ̀ méjì lọ́wọ́ bọ̀ ẹ̀yà alágbàtà tẹ̀ méjì kù abiyamọ obì dẹ́ẹ̀dẹ́ ọdún yàrá sọ fọlọ kọlọ wọn yìí kiri sojú mi àfa gbogbo tó wọn bá wà láyé ké máa rí kíni kejì kọlọ wọn yìí kiri sí ohun ẹnu mi tí n bá bọ wọn sọ bí wọn bá wà láyé kó sì máa gbọ́ ọlá àmàlẹ́ kàbí ṣe bí bẹ́ẹ̀ náà bá sí kásá tó jù yà lọ́ba yìí ọmọ rẹ̀ ti ń lọ ó ti sì wọn nálé ó ti mérí lé ọ̀nà òkèrè mú àfàlìyà ó lè kúrè. ọmọ mi lọ kúrè ìyá tó máa gbé wa tó wá dùnú síbi kí wọ́n bá lè kú. La ilaha illallah. ìyàwó ni padà ó ti sinẹ̀ ó sì gbọ́lẹ̀ kan náà. wá ìyá mi náà wọ́n nìyẹn. agíjú kìnìún náà wọ́n pa ọ́ máa padà wọ́n bí àpáta tó gbé mi sí. wọ́n bẹ̀rẹ̀ rìn tuntun láti bẹ̀. ọba ti débẹ̀ ó ní òdòdó funfun kan lẹ̀ wọ́n wọ́n tẹ̀sẹ̀ lọ bá a ti bọ̀ lẹ́ẹ̀kan lè ń jẹ́ òdòdó wọn bá padà sí náà wọ́n tẹ̀sẹ̀ tó fi délé. ọmọ yìí padà débi àpáta ó mú àpáta mi ọba yàrá tó dìbò lẹ̀. ọ̀ya ẹ̀bẹ̀ ìgbádùn náà mo fi fẹ́ bú. yàrá kò ní ìdí. yóò ẹ lọ lé o. ọmọ sí agíjú kìnìún lọ lọ. ẹ̀bẹ̀ ìgbádùn náà lè wá tẹ̀yìn sí. ìyàwó ń kíbọ̀ máa kíyèsí òdòdó tó yìí wọ́n ń tẹ̀sí gbé fa ọ̀fìn dédé. wọ́n dédé ọmọ ìwọlé ìjọba yìí tẹ́lẹ̀
àmàlẹ́kà ètò dé wọ́n ní wọ̀ ya tọrọ nǹkan méjì tó bá tún wọ̀ Allah. ẹni ẹ bá sọ fún mi ọlátọ́ dá ọmọ mi ẹ bá sọ fún ọlátọ́ dá ọmọ mi ò tí pọ̀ tó. ọ̀fẹ́ kọ́ pọ̀ sí i abiyamọ dẹ́ẹ̀dẹ́ fa. fọlọ́wọ́n ọjọ́ pọ̀ sí La ilaha illallah. ọmọ tó lọ ju ìyá nù. wọ́n ní kíni kejì wọ́n ní ẹ bá sọ fún ọmọ ẹ bá sọ fún ọlọ́run wọ́n bá sàmùnà ọmọ mi. àmàlẹ́kà ni adúlù tó wà yín sọ fún ọ nígbà tí ọmọ náà. ọmọ nínú. bàbá yìí kò ní ṣe bẹ́ẹ̀ àbá yìí bìrè mírì sọ ọmọ yìí tó ti sẹ́nu ọmọ ti. ó náà nù ọmọdúnwà ṣe fẹ́ lómi àfikún kámá ti ṣètò pọ̀ báyìí. èpè ní ọlọ́wọ́ yìí àgbàríkà lọ́mọ tó bínú ara ẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ọ wà láyé bàjẹ́ burúkú sẹ́yìn ilé ti wọ̀ yìí láyé dàgbà yìí. ó ní ẹ bá sọ fọlọ́n kọ́lá ẹ̀kọ́ mọ̀ nípa mọ̀ ní fèrèsé tó sì ẹni kọ́ ló ń sàmì náà rẹ̀ ọmọ lẹ́kẹ̀ẹ́ bá lọ. bàbá yìí Bàbá. àwọn bá jáde ọdún màmí ọ̀yá mo ti tẹ́ ètò ìkànnà náà dá sọ̀rọ̀ náà kọ́ ẹ̀ láti yá ọdún náà yá yánìrì ọmọ mi. yá ni wọ́n máa mi. ana ọ̀rọ̀ àhínà tó èmi ṣetán fámìlì àwùjọ mo ti ṣetán tẹ́lẹ̀ ọ̀kan dún ni. ọkàn tó ní lónìí mi sọ ìlú ìlú ti ń lọ. àmọ́ gbọ́. àmọ́ bó sàáwọ́dù lẹ́kẹ̀ yóò mọ̀ mọ́ èmi ó padà wá pàdé lọ́jọ́ kẹtì ìlú dà ọmọ mi á pàdé lọ́jọ́ kẹtì ìlú tí dà mi ò lè dákọ̀. àwọn agbódàdà kó tó di ọ̀tá pàdé náà lọ́kẹ̀ yìí lọ́wọ́ máa dá sọ́ọ́lẹ̀ yìí. látàsí lẹ́mú àhàdàn má ṣàbòsí fún yẹn o. ẹ̀yọ́ ìyá wa sàlámà ayọ̀kù lẹ́yìn ẹ má jò sí ẹ má ṣàbòsí o. ẹ̀yọ́ ìyá wa sàlámà ayọ̀kù látàsí lẹ́mú àhàdàn ẹ má sàbòsí fẹ́ nìkan látàsí lẹ́mú àhàdàn ẹ má sàbòsí fẹ́ nìkan o. bàbá àbá yìí látàsí lẹ́mú àhàdàn ẹ má sàbòsí fẹ́ nìkan o. ọmọdé ní kodò báyìí yàrá wàlá tẹ̀tẹ̀ àhàdàn má bẹ̀gẹ̀ nìkan má dìtẹ̀ nìkan má sọ̀rọ̀ nìkan láyé láyìí olódì méjì wàlá àtúnjà ní àhàdàn má sẹ́ nìkan lọ́jọ́ má fẹ́ ẹnu rẹ bá tẹ̀ nìkan má fẹ́ yẹn sáfẹ́yàn. má fi ẹnu rẹ bá tẹ̀ nìkan kájẹ́ wàlá àtúnjà ní àhàdàn má fi ẹnu rẹ bá tẹ̀ nìkan kájẹ́ o. olódì mẹ́ta yẹn ní sọ̀kalẹ̀. ولا ترى نفسك فوق أحد ولا ترى نفسك فوق أحد ما ولا قدرك gbogbo ipò tó bá wà má wọlé ọjọ́ nìkan. ilẹ̀ ni ọmọ wò má wòkè. bàbá. má gbóòrò àdé ọjọ́ nìkan lọ. wala tara nafsaka fawqa ahadin. má wò ó má gbóòrò ọjọ́ nìkan lọ. torí pé fọkúnnù náà ẹni ọ̀dà fún wa fọkúnnù náà ẹni ọ̀dà fún fọkúnnù náà ẹni ọ̀rọ̀ wọn fọkúnnù náà ẹni tí ọ̀rọ̀ wọn fọkúnnù náà ẹni ayé ń pè dásọ̀rọ̀ fọkúnnù náà ẹni tó ń gbọ́dọ̀ sọ fún fọkúnnù náà ẹni wọ́n ń sàdúrà fún fọkúnnù náà ẹni tí ń gbé pé rahilun gbogbo alápàdà lọ. Allah. Inna tabiba. Allah wo de dọ́kítọ̀. Bifibbi wa dawaihi. Inna tabiba. Inna tabiba. Dọ́kítọ̀. Bifibbi. Tẹ̀lé dọ́kítọ̀ lè tọ́ mọ̀ tó gbárí náà. Wa dawaihi. Àtọ̀rí sírísì ọ̀gùn tí dọ́kítọ̀ mọ̀. La yastati'u difa'an makru'in ata. Ẹgbẹ́ tí nǹkan kan kọ̀ bí ikú bá dé dọ́kítọ̀ lágbára tó fi lè dẹ́ nìkan padà. Tó má pa. Mali tabibi. Yamutu bida'i alladhi. Kí ló dé tí irú àárẹ̀ tó pa dọ́kítọ̀? tọ́jú ẹ̀ fún yẹn rí. Wọ́n ká lẹ́yìn ìbúríkù lórí àrùn fi máa ma bọ́. Irú àárẹ̀ tí dọ́kítọ̀ ti wò lára nìkan tó náà lọ́padà wá pàdé náà ìtọ̀ ṣúgà lọ́tọ́jú fún yẹn náà lọ́pàá náà. Ọ̀wìn ilẹ̀ amúrọ̀. Kálukó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ṣé wọ. Ọ̀wìn ilẹ̀ amúrọ̀. Ẹ mú ọ̀rọ̀ fúfú yẹ, ẹ máa mú látílé. ẹ máa mú láti. Ọ̀wìn ilẹ̀ amúrọ̀. Ẹyọ máa yá bọ́rọ̀ bá ṣẹlẹ̀ díẹ̀ láti ẹ mú látílé. ẹ mú ẹ má jọ wú. Kí ló ṣẹlẹ̀ láàárọ̀ ìwọ́n béèrè? Ọ̀rọ̀ 1975 ló ti bẹ̀rẹ̀ jọ. Káì. Ṣẹlẹ̀ ti sọ àti ti bẹ́ẹ̀. Láti 1975 mo ti bí àkọ́bí ọmọ mi láti ti sẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn obìnrin púpọ̀. Ọ̀rọ̀ ní wọ́n béèrè. Àwọn náà lọ́gbọ́ra. Ọ̀wìn ilẹ̀ amúrọ̀. Láàrin ọmọ ìyá ẹ máa mọ̀rọ̀ látílé. Ọ̀wìn ilẹ̀ amúrọ̀. Láàrin ọmọ akẹ́ ẹ máa mọ̀ látílé. Ọ̀wìn ilẹ̀ amúrọ̀. Láàrin ìyá àti mọ̀lẹ́bí ẹ máa mọ̀rọ̀ látílé. Ọ̀wìn ilẹ̀ amúrọ̀. Láàrin pẹ̀lú baálé yìí ẹ máa mọ̀rọ̀ látílé. Ọ̀wìn ilẹ̀ amúrọ̀. Lẹ́yìn àlámọ̀rí ayé ara rẹ̀ gan mú fúfú yẹ. Ọ̀wìn ilẹ̀ amúrọ̀. Máa mú nǹkan fúfú yẹ. تعيش في راحته. Kó o lè
bá sẹ̀mí nínú sinmi nínú gbádùn ní gbogbo ẹjẹ́ máa ń wọ̀rọ̀ kankan eléyìí láyà ọ̀hún láyà ọ̀hún ti parẹ́. tẹ iṣu fi ọ̀hà tí. lábẹ́ tẹ bọ́ sàré ọ̀pọ̀lọpọ̀ paralyze tó ní rí mọ́tò ní pápá mọ́tò ní pẹ́sẹ̀. kúnlẹ̀ mẹ́ àwọ̀ǹtà. gbogbo ntọ́ ọba ti mú nínú ọ̀pọ̀ mu fúfú yẹ. ilá àṣàyẹ̀wò. wàhálà yóò sì máa jẹ ọ̀run ni. tí wọ́n máa já sí lóru. abẹ́ni ọ̀rọ̀ bá dùn àìkọ́ ọ̀rọ̀. lè sàmúrò ìmárì. sàhánà àti láhùn àti òwúlò wàhálà láhùn wọ̀nà òwúlò gbogbo ẹni tẹ́ ń wò pé nǹkan rọrùn fún un aṣọ lòdì ti ń gbéra. sàhánà kò lù ú. mọ́tò lòdì ti ń gbéra. sàhánà kò lù ú. gbajúmọ̀ àti pàṣẹ́ntì yóò rí ìtọ́ ẹni ti ń gbéra. sàhánà kò lù ú. ẹ ń wẹ̀rọ bíbí bí ànábì ìjẹta kò rí bẹ́ẹ̀ mẹ́ẹ̀kan mọ̀ ní. ìnàmẹ́lú mẹ́rin. ọmọ nìyẹn. sàhúlò yàhùsùnù. òun ló dẹrù ayé ọ̀dẹrù fún un gbàdúgbò lọ́wọ́ kò jẹ́ ẹ̀mọ́ ní. ìfẹ́ sọ dé kò lè sọ fún yín bọ́ bá sọ yẹ hàn. ẹ̀mọ́ ní. bàbá ìmánu. àbá yìí. pàtìlúbù rọ́hátà. ó tó ilé ànáláwà ilé ànáláwà. àṣìwáṣe sí ní. àwọn ṣe wá sí ní. àwọn mi kòránì nájú ni. ilé ànáláwà yìí. bẹ́ẹ̀ ni. kò sì ní wù kékeré béèrè owó sàrà lọ́wọ́ ẹ̀dẹ̀kẹ́. a béèrè. ààrẹ ìwà yìí ẹ̀mọ́ tí ò ní jẹ́ béèrè. ọ̀rẹ́ jẹ́ béèrè owó ẹ̀dẹ̀kẹ́. owó ẹ̀dẹ̀kẹ́ ní ti yé. alóńtọ̀ àbá yìí. gbogbo ẹni tí ìyá rẹ̀ ọba sẹ̀ nígbà tí ó bẹ̀ láyé. bọ́bá tí wàá gbádùn ìyá náà sí owó sàrà rẹ̀ wá. ẹ dákun ẹ jáde sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. à ń gbádùn Mufassiru gbogbo olórí ní kí wọ́n má dàkẹ́ mọ́. àmọ́ mọ́sálásí ń bẹ ní gbogbo wa la ti bá wa àti gbogbo wa ló ti má la bàbá wà lẹ́sẹ̀ mọ́sálásí gbogbo àwa tá à ń ṣe bá ti dájọ́ máa tó wà láyé àgbà bàbá ti wà lẹ́sẹ̀ mọ́sálásí àní fẹ́ pariwo àti nù ẹ̀gbọ́n bá ti fẹ́ ó ti fẹ́ rándọ̀ fún un. bàbá wa Mufassiru wọ́n ní ó ṣe ilé àná òjì asokun sí. kàkà kí la asokun sí ẹnu ètè láàní ṣe láì. àjọ̀gbọ́n sùn àwọn abẹ́lé àná. bàbá wa San Adélọ́dún wọ́n ní kí n fún yín ní 10,000. owó àdúrà. Barrister Muhammad Adélọ́dún ọmọ mi nu òun náà ní 5,000. mo wá dúró báyìí ìdálókùn tí ó mú wa àwọn tó gbádùn ìyá wa Sàlámọ́tù ẹni bá gbádùn Alájà Amina mo rí tó kọjá nísìnyí ń gbọ́dọ̀ wà Alájà Amina. Alájà Amina awada. ìyá wa ambassador nù ní o 5,000 naira wọ́n ló wà àdúrà ní. Allahu Akbar. ìyàwó tèmi Aláàjà Títílayọ̀ Adélọ́dún Ajíkòbí 5,000. ọkọ wọn ní Ajíkòbí 2 èmi ní Ajíkòbí 1. Aláàjà Abdulrahman Adélọ́dún òun ní lọ́hùn Adélọ́dún lòun náà òun náà ní 1,000 owó àdúrà. Aláàjà wa Khadija Adélọ́dún mo ti róhùn náà òun lọ́wọ́ jíṣẹ́ owó olórí ẹbí káàfàtà fún gbogbo Adélọ́dún tátúni. àwọn ọ̀rẹ́ Alhaja Habiba Títílayọ̀ Adélọ́dún àwọn ọ̀rẹ́ wọn ni ẹ wò àwọn ìyá kan ní lẹ́yìn ní ẹ̀kọ́jú sí wọn ẹni wọn ni wọn mú wà tó àwa. wọ́n ní àmọ́ wà tó àwa. brọ́dà wa nù brọ́dà wa àwọn aṣáájú wa bọ̀dà wa Fọlọ́runṣọ́ Ajíkòbí àwọn náà ní 2,000 naira àwọn aṣáájú wa nù. tátúni. Alájà wa Amina Muhammad òun náà ní 5,000 àbúrò ìyàwó mi nù. Alhaji Muhammad ọkọ Alhaji Muhammad ọkọ Alájà Amina òun náà ní 5,000 owó àdúrà bàbá Mufassiru. àwọn obìnrin ilé àbúrò níta àbúrò wa ní àwọn obìnrin ilé wa ní àná tí wọ́n dáwọ́ ìwà.